ẹ wo ìjọba wàhálà ti wà o wàhálà ti wà gidi ẹ kó ọlọ́pàá ẹ dá ọlọ́pàá síta àwọn ọmọbìnrin tó wà ń tà ń sìn rí tó wọn fẹ́ fi dógún lẹ̀ ni wọ́n máa fi dá wàhálà lẹ̀ ẹni tí ó ṣe ọmọ máa mú ọmọ kan ni mo gbé ń jọ̀wọ́ tájọ wà papọ̀ pé jẹ́ ká jọ gbádùn ara wa the next thing tí mo bẹ̀rẹ̀ sí gbọ́ ni pé eléyìí bẹ̀rẹ̀ sí Yomi Fabiyi òbó ṣe ṣọmọ èèyàn Yomi Fabiyi pa mí Yomi Fabiyi ó ti pa mí Yomi Fabiyi kó gbogbo ẹ̀ sí Yomi Fabiyi làbí mọ́ gidi kí ló ṣẹlẹ̀ ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ violence táwọn yẹn bá rìkọ́ọ̀dù yẹn ṣé wọn ò ní fọlọ́pàá mú mi wọn á ní mo ti ṣe ìyọ̀pá sínú ilé gbogbo yẹn ò dẹ̀ kò bójú mu ẹ dá ọlọ́pàá síta ẹ fún wa ní state police gbogbo àwọn sugar daddy àwọn ọmọ yìí ló ń kidnap wọn jẹ́ kó bójú tó lé torí ringtone burúkú tó fáwọn ẹni lẹ́ni gbogbo nǹkan bẹ́yẹn ẹ dá ọlọ́pàá síta ọ́nìlùlẹ̀ gbogbo àwọn tó wà ládùúgbò wa ní last week lọ́bàrà wọn sùn ẹ dá ọlọ́pàá síta kọ́ bẹ̀rẹ̀ sí méjì sára ògiri àtọ́jú window ẹni tó bá rí pé ó ní ringtone tí yóò bọ́ sí kọ́lọ́pàá kó anybody kọ́ kó wọn gbogbo ọmọ yẹn lọ yìí ìlú yìí ọmọ àbàlú yìí jẹ o àwọn obìnrin yẹn tó ní ringtone burúkú àwọn ọmọ àbàlú yìí jẹ mo sọ tèmi o ikọ̀ wọn na èyí tó tún wọ́ sí jù wàá gba aṣẹ́wó báyìí aṣẹ́wó tún máa yàtà ó bá sanwó fáṣẹ́wó aṣẹ́wó ló máa gbádùn rẹ̀ ẹjọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo kọ́ báyìí òun lòdì sófin ẹ kó wọn anybody tí a bá rí pé ringtone ẹ lè dájà lẹ̀ ẹ kó gbó wọn kó bá jẹ́ wọn sí mi lẹ káàbọ̀ pé ó ń yàtà illegally ẹ kó wọn sí mi ọmọ àbàlú yìí jẹ́ o.